gbí àjà. Wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa wòlíì bàbá ti bẹ̀ tán, bàbá Sẹ̀lẹ̀ yẹn. Ìkálẹ̀ ni bàbá yẹn o. Ìlú wa ò fi bẹ́ẹ̀ jìnnà síra. Gbogbo ẹ̀yin wòlíì kéékèèké tí ẹ ń bọ̀, ẹ̀yin pastor, ẹ̀yin evangelist, no matter church tó bá wùn kẹ́ ti jáde, ìbá jẹ́ Sẹ̀lẹ̀ ni yín, ìbá jẹ́ Kérúbù and Séráfù, ìbá jẹ́ Pentecostal, ìbá jẹ́ Kòkò Bàbá Ìsàsùn, gbogbo yín pátá ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn. Ẹ má jẹ́ kí àwọn wòlíì dìdìrìn kéékèèké kan tó ẹ̀sẹ̀ ń bọ̀ kó tàn yín jẹ. Ọ̀rọ̀ bàbá yẹn ò yé yín, ẹ jẹ́ kí ẹ láyé yín. Tí ẹ bá wo bàbá yẹn, ìyẹn bàbá ti bẹ̀ tán yẹn, àwọn ìwà ẹ̀sùn ẹ̀ ọdún 5 sẹ́yìn, ọdún 10 sẹ́yìn, ó yàtọ̀ sí ìwà ẹ̀sùn tó ń ṣe nísìn. Because nígbà tí wọ́n wọra wọn, tí wọ́n rí wípé àgbà ti ń dé, wọ́n wò wípé nǹkan tí àwọn ń bò mọ́lẹ̀ látijọ́ ìpọ́n tó síta fún ẹ̀yin wòlíì kéékèèké tí ẹ ń bọ̀ kí iye yín kó lè sí, torí iye yín ò sí. Àwọn alàgbà yín, àwọn wòlíì yín, àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ti wà síwájú yín tó ti lọ, àwọn àṣírí yìí tó ń fi jẹ́ olórí tí gbogbo yín gbé wọn gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tí wọ́n bò mọ́lẹ̀, tí wọ́n wá ń sọ fún yín wípé Jésù nìkan ni o, ẹ ò gbúdọ̀ ṣe ogun o, ẹ ò gbúdọ̀ ṣe gbá o. Àwọn àṣírí yẹn ni bàbá yẹn tú síta fún yín. Tẹ́lẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọba Sólómọ́nì, ọba àgbáyé, tó tú gbogbo àṣírí yẹn síta, because èmi ló gbá front tí mo sọ fún gbogbo àgbáyé wípé ẹ má máa búbọ̀ ara yín mọ́. Àwọn pásítọ̀ yín, àwọn àfáà yín olóògùn ni wọ́n. Babaláwo náà gbójúlé, ewé àti egbò náà gbójúlé tó fi gbó bí ajá nínú ṣọ́ọ̀ṣì, wọn ò ní kankan, Ọlọ́run ò pè wọ́n. Ṣùgbọ́n bàbá yìí ti jáde nísìn, ó ti bá yín sọ ilé tí ń ṣe òtítọ́ ọ̀rọ̀. Ìwọ tó bá wá jẹ́ ọmọ àlè, tó mọ̀ bó fẹ́ jìyà kú gbérégédé, gbé Jésù sórí, má gbóòtọ́ o. Ìwọ tí yẹ bá sí, gbọ́ nǹkan tí bàbá yẹn ń sọ. Mo rí àwọn wòlíì kéékèèké kan tó ń sọ fún bàbá yẹn, ẹ lọ bá aṣọ Sẹ̀lẹ̀ sílẹ̀, ẹ lọ ṣe gbá. Aṣọ Sẹ̀lẹ̀, aṣọ aláwo ni. Aṣọ Kérúbù and Séráfù, aṣọ aláwo ni. Ọbàtálá ló láṣọ funfun, kìí ṣe Jésù. Kìí ṣe Ọ̀ṣọ́fà ló láṣọ funfun, kìí ṣe Orímọládé ló láṣọ funfun. Ọbàtálá, Ọbàtásà, ọba takuntakun lóde ìrànjẹ ló láṣọ funfun. Mo rí ìta yìí, wọ́n gbé aṣọ rẹ̀ kan sẹ́yìn ẹ̀, wọ́n gbé àgbélébù sí lẹ́yìn. Àgbélébù kìí ṣe di Jésù, tìbílẹ̀ ni. Ok? Tá bá fẹ́ wá wọnú awo lọ, tá bá fẹ́ wá wọnú ìbílẹ̀ lọ, Jésù awo ni, Jésù olóògùn ni, Paul awo ni, Paul olóògùn ni. When I'm talking with confirm. Nígbà tí Jésù fẹ́ la ojú afọ́jú ní John chapter 9, Bíbélì sọ pé Jésù tutọ́ sílẹ̀, ó fi sí amọ̀, ó fi pa ojú afọ́jú, ó ní kó lọ wẹ̀ nínú adágún. Ìtọ́ tó tu sílẹ̀ yẹn, tó fi po amọ̀ yẹn, tí ó mọ ọfọ̀ tó pè sílẹ̀ yẹn, ó mọ̀. Iṣẹ́ tí Jésù ṣe lọ́jọ́ yẹn, iṣẹ́ awo ni, kì í ṣe iṣẹ́ pásítọ̀. Nígbà tí Paul fẹ́ ṣe ìwòsàn fún àwọn amọ̀kùn ní Acts of Apostles chapter 19, 11 to 12, ó ní Ọlọ́run ti ọwọ́ Paul ṣe iṣẹ́ àkànṣe tó bẹ́ẹ̀ tí a fi mú gèlè àti ìbàǹtẹ́ ara rẹ̀ tọ̀ àwọn olókùnrin lọ, àrùn fi wọ́n sílẹ̀. Nígbà tí wọ́n fi ìbàǹtẹ́ na àwọn aláìsàn yẹn, àrùn sá lọ. Ìṣẹ̀ṣe la gbà, lẹ́yìn ìṣẹ̀ṣe kò sí anything. Gbogbo àwọn pásítọ̀ tó làmìlaka lénìí tó ń parọ́ tàn yín, abẹ́ ìṣẹ̀ṣe ni gbogbo wọn sá sí, but ní pọ́blíkì ọmọ Jésù ni wọ́n. Àwọn àfáà tó làmìlaka ní Nàìjíríà lénìí, ìṣẹ̀ṣe ni bàbá wọn, ṣùgbọ́n ní pọ́blíkì ọmọ ànábì ni wọ́n. So ẹ̀yin generation kéékèèké tí ẹ ń bọ̀, bàbá ti bẹ̀ tán ti sọ reality fún yín. Bá fẹ́ dá ṣọ́ọ̀ṣì sílẹ̀, ó ní àwọn nǹkan tó gbọ́dọ̀ ṣe. Tó bá fẹ́ kọ́lé, ó ní àwọn nǹkan tó gbọ́dọ̀ ṣe. Ó ní àwọn ètò tó gbọ́dọ̀ ṣe láti jẹ́ ènìyàn nínú ayé. Ìwọ tó ń pè Jésù, pèsè àwọn ọmọlẹ́yìn fún mi o. Jésù náà dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ ni.
nígbà tí Jésù máa ṣe baptism tán Bíbélì sọ fún wa wípé ẹ̀mí darí Jésù lọ sínú ijù, kò darí ẹ̀ sí ṣọ́ọ̀ṣì, kò darí ẹ̀ sí tẹ́ḿpìlì, inú ijù. Òun nìkan ló mọ nǹkan tó lọ sí ń bẹ̀. Ẹ̀mí ò darí Jésù lọ sí tẹ́ḿpìlì, ó darí ẹ̀ lọ sínú ijù. Ó lò 40 days and 40 nights. Jésù lọ dira ni, ẹ má máa tanra yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń wí kẹ́tẹ̀kẹ́tẹ̀ tẹ́ ń bú bàbá yẹn, òtítọ́ ni bàbá yẹn ti sọ fún yín yẹn. Lẹ́yìn òtítọ́ tí bàbá yẹn wá sọ fún yín yìí, lẹ́yìn òtítọ́ tí ọba Solomoni ti sọ fún yín ní gbogbo àgbáyé, ìwọ tó bá wá hùn ó sọ pé orí ẹ burú, wàá di àkú gbèrègede. Bàbá yẹn sọ àwọn odù kan fún yín ní bíi 3 months ago. Ó ní àṣírí Kristẹni ti tú, ó ní àṣírí Mùsùlùmí ti tú. Reality ni àṣírí Kristẹni ti bọ́ sí àwa yìí lọ́wọ́, àṣírí Mùsùlùmí ti tú sí wa lọ́wọ́. Kò sí ìkan tẹ́ fẹ́ fi bóbò líbò wa. Ìwọ tí pásítọ̀ ń gbàdúrà ní ṣọ́ọ̀ṣì tó lọ ń dijú, orí ẹ ló burú. Wọ́n máa tẹ̀yìn gbé nǹkan lé ẹ lórí. Tó bá ń gbàdúrà ní ṣọ́ọ̀ṣì máa dijú. Ìwọ tí pásítọ̀ máa fọwọ́ pa lórí, ògùn ẹ ti lọ, tiẹ̀ ti bá ẹ fáínálì olùgbàdì ayé. Ẹ já ara yín, ẹ jẹ́ kó rí yín pé a ò ní kẹ́ má lọ sí ṣọ́ọ̀ṣì, a ò ní kẹ́ má lọ sí mọ́sálásí. Ṣùgbọ́n ìṣẹ̀ṣe làgbà, má fi ìṣẹ̀ṣe ṣeré. Padà kó lọ bèrè lọ́wọ́ ìdílé bàbá òsàwọ̀ náà bọ́ ń bẹ̀ kó lọ́ bá wọn bọ́ kí ayé kó ba lè ní ìtumọ̀. Ẹ̀sìn àjèjì tó ń gbé wá fún yín ló sọ yín sínú ìgbèkùn ayérayé, tẹ́rùn pa tí ẹ̀rù jẹ. Gbogbo àwọn pásítọ̀ tó làmì láàkà yẹn abẹ́ ìṣẹ̀ṣe ni gbogbo wọn